Ẹ káàsán, orúkọ tèmi ni JJ Aromire. Gbọ́ orúkọ àwọn pírẹsidẹ́ǹtì tó jẹ́ fẹ́gbẹ́ òṣèré. Yoruba Adédèjì Ògúndé ní pírẹsidẹ́ǹtì àkọ́kọ́. Adéyẹmí Afọláyan Adélọ́f ní pírẹsidẹ́ǹtì ẹ̀kejì. Jimaliu Àwòrò Olówóayé ní pírẹsidẹ́ǹtì ẹ̀kẹta. Tí ọ̀gágun Adébáyọ̀ Sàlámì Ọ̀gábélò sì jẹ́ pírẹsidẹ́ǹtì ẹ̀kẹrin. Prince Jídé Kòsọ́kọ́ ní pírẹsidẹ́ǹtì ẹ̀karùn-ún. Ọ̀gágun Délé Odùlé ní pírẹsidẹ́ǹtì ẹ̀kẹfà. Àwọn mẹ́fà yìí ni wọ́n jẹ́ pírẹsidẹ́ǹtì fún ẹgbẹ́ òṣèré ANTP kó tó wá dayé TAMPAN. Nígbà tí ó dayé TAMPAN, ọ̀gágun Délé Odùlé ní pírẹsidẹ́ǹtì àkọ́kọ́ fẹ́gbẹ́ òṣèré TAMPAN, tí Mr. Bọ́lájí Amusan sì jẹ́ pírẹsidẹ́ǹtì ẹ̀kejì fẹ́gbẹ́ òṣèré TAMPAN nígbà méjì. Ìgbẹ̀kejì wọn lò lọ. Yẹmí Sóládé ní first chairman fún ẹgbẹ́ òṣèré TAMPAN national.